ọ̀rọ̀ ni aláàfin bínú. Nínú ìbínú tààrà ni aláàfin ìlú Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akínmọ̀wádé ẹlẹ́wù ẹtù kínní àti ọ̀pọ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ wà báyìí lórí ìlàkàkà àwọn kan láti gbé òun àti Ọọ̀ni Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì kọlu ara wọn. Ó ti hàn gbangba báyìí pé gbogbo ohun tó wà lọ́kàn àwọn kan pátá ní láti dá wàhálà sílẹ̀ láti fi ọ̀rọ̀ ẹnu wọn èyí tó jẹ́ irọ́ àti èyí tó jẹ́ àgbélẹ̀rọ dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọba ńlá méjèèjì nílẹ̀ Yorùbá kó sì jẹ́ ohun tí a ó tún máa gbé kiri nìyí fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Láti ìgbà tí Aláàfin tuntun yìí ti jẹ ní oríṣiríṣi ìròyìn aburú ti ń jáde. Àwọn oníròyìn yìí fúnra wọn ni wọ́n sì ń béèrè ẹni tó ga jù tàbí tó jẹ́ aṣáájú ọba Yorùbá nínú Ọọ̀ni àti Aláàfin. Nítorí ohun tí wọ́n ń ṣe láti fi àwọn ọba méjèèjì yìí pawó, ọ̀pọ̀ ló ń parọ́, ọ̀pọ̀ ló ń sọ ohun tí wọn kò mọ̀, àwọn míì yóò sì parọ́ tààrà láti mú inú Aláàfin yìí dùn tàbí inú Ọọ̀ni dùn àti láti sọ wọ́n di ọ̀tá ara wọn. Irú ẹ̀ ní fídíò kan tó wà níta báyìí, fídíò náà sì ni Aláàfin torí ẹ̀ bínú. Aláàfin ní fídíò náà burú nítorí pé irọ́ tààrà ni, kò sì sí ohun tí fídíò náà wà fún ju ìdájà sílẹ̀ àti ìbanilórúkọ jẹ́ lọ. Nínú fídíò náà tó wà lórí ayélujára yìí ni wọ́n ti sọ pé ẹnìkan wá láti ìlú kan tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Tọ̀hún sì sọ pé òun ni bàbá ọba ibẹ̀ àti pé òun wá pẹ̀lú àwọn èèyàn òun nítorí Aláàfin ló pe òun gẹ́gẹ́ bí bàbá ọba Ọ̀yọ́túnjí. Ṣùgbọ́n nígbà tí òun débẹ̀, wọn kò sanwó òtẹ́ẹ̀lì òun fún ọjọ́ méjì tí òun fẹ́ lò, owó ọjọ́ kan ni wọ́n san. Pẹ̀lú ẹ̀ náà, òun lọ láti lọ rí Aláàfin tuntun. Níbẹ̀ ni Aláàfin sì ti ń béèrè lọ́wọ́ òun ọmọ ibi tí òun jẹ́, tí òun sì sọ pé Àwórì lòun àti ẹni tó ń fi ọba jẹ ní Ọ̀yọ́túnjí, tí òun sì sọ fún wọn pé Ọọ̀ni ni. Fídíò náà sọ pé ó dàbí pé ọ̀rọ̀ pé Ọọ̀ni ló ń fi ọba jẹ ní Ọ̀yọ́túnjí yìí kò tẹ́ Aláàfin lọ́rùn. Nígbà tí wọ́n sì rí dẹ́rẹ́bà tó gbé wọn wá pé níṣe ló ń ya fídíò gbogbo ohun tí wọ́n ń sọ, wọ́n kì gbogbo àwọn mọ́lẹ̀, wọ́n sì lu àwọn dáadáa. Àwọn ọ̀rọ̀ náà pakasọ púpọ̀. Ẹni tó sì pe ara ẹ̀ ní bàbá ọba Ọ̀yọ́túnjí yìí àfi kí wọ́n wádìí ẹ̀ dáadáa, kó má jẹ́ ẹnìkan tó wá pe ara ẹ̀ ní ohun tí kò jẹ́ ni. Eléyìí sì ni fídíò orí ayélujára tí wọ́n gbé jáde yìí kò ṣe. Bó bá wá jẹ́ Aláàfin ló pe ẹni tó pe ara ẹ̀ ní bàbá ọba Ọ̀yọ́túnjí yìí, ṣé Aláàfin yóò ṣẹ̀ṣẹ̀ máa béèrè ọmọ ibi tó jẹ́ àti ibi tó ti wá ni? Tàbí èèyàn yóò pe ẹni tí kò bá mọ̀ síbi ayẹyẹ ń dán? Orílẹ̀-èdè Amẹ́ríkà ní South Carolina ní ìlú kékeré tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí yìí wà. Kí wọ́n sì tó lọ síbẹ̀, agbègbè kan ní New York ni wọ́n wà tẹ́lẹ̀. Kì í ṣe pé àwọn tí wọ́n dá ibẹ̀ sílẹ̀ kò mọ ohun tí wọ́n fẹ́ tàbí ohun tó wù wọ́n, bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọn kò mọ̀ pé Ọ̀yọ́túnjí làwọn fẹ́ máa jẹ́ tàbí pé wọn kò mọ̀ pé Ọ̀yọ́ ni àwọn fẹ́ pe ara wọn. Bó tilẹ̀ jẹ́ wọ́n gba Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orírun wọn, kì í ṣe pé wọ́n ń jẹ́ Ọ̀yọ́túnjí lásán. Gbogbo àṣà Ọ̀yọ́ àti ohun tí wọ́n ń ṣe lọ́yọ̀ọ́ ni wọ́n ń ṣe. Ní ayé Aláàfin Ọláyíwọlá Adéyẹmí kẹta yìí, àwọn èèyàn náà wá sí ìlú Ọ̀yọ́ láti wá kọlà, bó tilẹ̀ jẹ́ pé òyìnbó ni gbogbo wọn. Ọ̀pọ̀ èèyàn ni kò mọ bí Ọ̀yọ́túnjí yìí ti bẹ̀rẹ̀. Wọ́n rò pé kinní náà déédéé húyọ bẹ́ẹ̀ lójijì ni. Ọba tó kọ́kọ́ jẹ níbẹ̀, ìyẹn ẹni tó dá Ọ̀yọ́túnjí yìí sílẹ̀, Walter Eugene King lórúkọ ẹ̀. Ẹni tó kọ ìjọ àti ẹ̀sìn babutiisi tí wọ́n bí sínú ẹ̀ sílẹ̀, tó ní òun fẹ́ràn ẹ̀sìn àwọn Áfíríkà ju ti àwọn òyìnbó tó bí òun lọ. Ohun tó gbé e lọ sí orílẹ̀-èdè Haiti níbi ọmọ ọdún 12 péré nìyẹn. Nígbà tó sì dé ọ̀hún ló kọ́ nípa awo tí wọ́n ń ṣe níbẹ̀, táwọn yẹn sì sọ pé awo láti Áfíríkà ni, nígbà tó jẹ́ àwọn aláwọ̀ dúdú Áfíríkà ni wọ́n wà lórílẹ̀-èdè náà. Àmọ́ nígbà tó di ọdún 1959, Walter King tún tẹ̀síwájú, ó lọ sí orílẹ̀-èdè Cuba níbi tí àṣà Yorùbá ti gbilẹ̀ dáadáa. Ní Cuba ló sì ti di oníṣàngó, níbẹ̀ ni wọ́n ti fún un lórúkọ Ẹfúntọ́lá Adélabú Adéfúnmi. Níbi ìwádìí ẹ̀ ni wọ́n ti sọ fún un pé Ọ̀yọ́ ni Ṣàngó ti bẹ̀rẹ̀. Nídìí èyí ló sì ṣe tẹ̀lé àwọn tí wọ́n wá ṣe Festac ní Nàìjíríà lọ́dún 1977 wá.
ìyẹn lẹ́yìn tó ti dá Ọ̀yọ́túnjí sílẹ̀ lọ́dún 1970. Ó dá a sílẹ̀ bí ilé kékeré lóhun àti ti àwọn ẹbí ẹ̀ nìkan. Kò sí ohun méjì tó fi pe orúkọ ìlú ẹ̀ yìí ní Ọ̀yọ́túnjí ju pé wọ́n sọ fún un pé Ọ̀yọ́ ni Ṣàngó ti wá, tó sì jẹ́ òòṣà tó fẹ́ràn jù ní Kúbà nìyẹn. Ohun tó ń bọ níbẹ̀ ni àwọn ará Kúbà ló kọ́kọ́ ń tẹ̀lé tẹ́lẹ̀, àwọn ni wọ́n sì ń pàṣẹ nítorí nínú ẹgbẹ́ awo wọn ló wà. Ìgbà tí wọ́n wá sí Festac ní 1977 ló gba ìlú Ọ̀yọ́ lọ lẹ́yìn ayẹyẹ. Níbẹ̀ ni wọ́n ti fún un ní oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n sì fún ládé ọba. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà ó padà sí Ilé Ifẹ̀ láti kọ ifá díẹ̀ kún èyí tó mọ̀, bó sì ti ń ṣe láti ìgbà náà nìyẹn pé tó bá ti wá sí Ọ̀yọ́ yóò lo oṣù díẹ̀ ní Ọ̀yọ́, yóò sì lo ọ̀sẹ̀ díẹ̀ náà ní Ilé Ifẹ̀. Ní ọdún 2005 ọba yìí kú. Ọmọ rẹ̀ ọkùnrin Adéjúìgbé Adéfúnmi kejì, ẹni tí wọ́n ti kọlà Ọ̀yọ́ fún láti kékeré ẹ̀, ni wọ́n sì fi jọba. Láti lè fi ẹsẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin tí wọ́n fi jọba yìí múlẹ̀ dáadáa, ní 2008 ọmọkùnrin náà wá sí Nàìjíríà, ó sì lò bí oṣù mẹ́ta ní ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé Ọ̀yọ́ nìkan ló ń dúró sí, ó lọ sí Ilé Ifẹ̀ náà láìmọye ìgbà, ó sì ń kọ́ oríṣiríṣi nípa ìtàn àti àṣà Yorùbá. Ọọ̀ni Okùn Adéṣújú Adé sì gbà á lálejò dáadáa. Àmọ́ Ọ̀yọ́ gan ló fi ìjókòó ẹ̀ sí, níbi tí Aláàfin Adéyẹmí ti fún un níbi tó ń gbé láàfin. Níbẹ̀ ló ń padà sí lẹ́yìn tó bá ti lọ káàkiri. Àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ní North America ni wọ́n gbìyànjú láti jẹ́ kí àjọṣe tó dára wà láàrin àwọn Yorùbá gidi àti ọba Adéjúìgbé Adéfúnmi. Nítorí bẹ́ẹ̀ wọ́n pè é síbi ayẹyẹ tí wọ́n ṣe ní Baltimore lọ́dún 2007, níbi tí wọ́n ti fi hàn gómìnà Ọ̀ṣun ìgbà náà Ọlágúnsóyè Òyìnlọ́lá. Ọba Adéjúìgbé wà níbẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìlú ẹ̀, níbi tí wọ́n ti mú eégún tiwọn jáde. Ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ yìí ni wọ́n máa ń lọ bá wọn ṣeré ní Ọ̀yọ́túnjí yìí nígbàkigbà tí wọ́n bá ń ṣe ayẹyẹ wọn. Àwọn ọmọ ẹgbẹ́ ọmọ Yorùbá Amẹ́ríkà yìí ni wọ́n ń gbìyànjú láti mú Ọọ̀ni tàbí Aláàfin dé ìlú náà lásìkò ayẹyẹ wọn, àmọ́ wọn kò ráàyè ṣe eléyìí títí tí àwọn ọba méjèèjì yìí fi wàjà. Ọọ̀ni Síjú Adé kò lọ sí Ọ̀yọ́túnjí o, Kúbà ni ọba náà lọ. Bí èèyàn yóò bá sì mọ ìdí òkodoro ọ̀rọ̀ yìí, kó béèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá Amẹ́ríkà, wọn yóò ṣe àlàyé gbogbo bí ọ̀rọ̀ náà ti jẹ́ fún un. Ìdí tó fi ṣòro fún àwọn ọba yìí láti lọ sí Ọ̀yọ́túnjí nígbà náà ni pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún níjọba Amẹ́ríkà ń bá wọn jà níbẹ̀ nípasẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ agbègbè wọn ní South Carolina. Wọ́n ní àwọn ìrúbọ àti ètùtù tí wọ́n ń ṣe, pípa ẹranko àti ẹran ọ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lòdì sí òfin wọn. Wọ́n ní fùdúù ni wọ́n ń ṣe. Nítorí èyí nígbà náà ọba kan kò lè kúrò ní Nàìjíríà kó ní Ọ̀yọ́túnjí lòun lọ. Àwọn ará Ọ̀yọ́túnjí ni wọ́n ń wá sílẹ̀ Yorùbá níbi tí wọ́n ti gbà pé ilé àwọn ni. Ní ti bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n wá ní ó wá síbi ìgbàdé Aláàfin, wọ́n lù yìí. Méjì ni ọ̀rọ̀ náà pín sí o. Àkọ́kọ́ ni pé kò sí ọmọ Yorùbá tí bá wọn ṣèjọba Ọ̀yọ́túnjí Amẹ́ríkà o. Àwọn òyìnbó ni wọ́n. Bẹ́ẹ̀ ni kò sí Yorùbá kan tó ń gbé ìlú wọn yìí. Òyìnbó nìkan ló ń gbé bẹ̀. Nígbà kan, nígbà tí àjọṣe fẹ́ bẹ̀rẹ̀ láàrin ìlú Ọ̀yọ́ àti Ọ̀yọ́túnjí Amẹ́ríkà, ohun tí wọ́n fẹ́ ṣe létò ni pé àwọn èèyàn náà yóò kó àwọn ọmọ wọn wá láti wá kọ́ àṣà àti ṣe Yorùbá. Àwọn ọmọ tí wọ́n bá fẹ́ lọ sí ọ̀hún láti Ọ̀yọ́ náà yóò sì lọ. Lámídì Adéyẹmí ló fẹ́ ṣe eléyìí, ṣùgbọ́n kínní náà kò ṣeé ṣe títí tí ọlọ́jọ́ fi dé. Nídìí èyí kò sí Yorùbá kan nínú àwọn olóyè tí wọ́n jọ ń ṣe ní Ọ̀yọ́túnjí, àfi ẹni tí wọ́n bá fi oyè dá lọ́lá lásán níbẹ̀. Ẹni náà kò sì ní í sí nínú ìjọba wọn, bọ́ba Kógò tàbí bọ́ba Yílẹ̀ lásán ni. Fún ẹnìkan láti jáde pé òun ni bàbá ọba Ọ̀yọ́túnjí, ọ̀rọ̀ náà gba àyẹ̀wò ká tó gbé irú nǹkan bẹ́ẹ̀ sórí ayélujára. Àti pé bàbá ọba wo gan-an ni? Ọba Adéjúìgbé Adéfúnmi tó jẹ gbẹ̀yìn níbẹ̀, ìyẹn ọba tó jẹ láti ọjọ́ 29 oṣù keje ọdún 2005. Ọdún tó kọjá yìí nínú oṣù keje lọ́jọ́ 3 oṣù náà, ìyẹn July 2024 yìí ni wọ́n gún un lọ́bẹ pa. Ẹ̀gbọ́n ẹ̀ obìnrin ló gún un pa nítorí ọ̀rọ̀ ọba yìí náà sì ni. Nínú oṣù kẹwàá ní 2024 ni wọ́n sì ṣe ìsìnkú ẹ̀ fún un. Dìbí àti ń wí yìí, Ọ̀yọ́túnjí kò tíì ní ọba kan. Bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ àwọn adelé ọba kò tíì ṣe ọ̀fọ̀ ikú Adéjúìgbé tán. Ta ló wá rán bàbá ọba tó wáyé wá síbi ayẹyẹ ìgbàdé Aláàfin? Ó tún gbé bẹ́ẹ̀, ó ní ọmọ Àwórì lòun,
ṣé Àwórì wà nínú àwọn olóyè Ọ̀yọ́ tún jí ni? Eléyìí làwọn èèyàn sọ pé ó gba àyẹ̀wò ká tó gbé irú àwọn nǹkan báyìí sí orí ayélujára kó má jẹ́ àwọn gbájúẹ̀ ló ń kiri tí àwọn tí kò sì wádìí jinlẹ̀ jù sórí ayélujára láti túbọ̀ dá ìjà tí kò yẹ kó sí rárá sílẹ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin. Ohun tó sì bí Aláàfin Ọ̀wọ́ Adé nínú nìyí. Kábíyèsí ní inú òun kò dùn sí irú ìròyìn bẹ́ẹ̀ pàápàá nígbà tó bá jẹ́ irọ́ gidi ni. Nínú ìwé tí alukoro rẹ̀ kọ láti ààfin ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo ohun tí àwọn èèyàn náà ń gbé sórí ayélujára yìí irọ́ gbu ni. Ọba náà ní kò sí ọba ilẹ̀ Yorùbá kankan tí òun ń bá jìjà àgbà nítorí kò sí ìdí kan láti ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni èdè àìyedè kò gbọ́dọ̀ wà láàrin àwọn ọba síra wọn ká má ti sọ láàrin òun Aláàfin àti ẹnikẹ́ni. Ó ní ohun tó yẹ ní ṣíṣe báyìí ni láti wá ọ̀nà ìdàgbàsókè àti ìṣọ̀kan nílẹ̀ Yorùbá. Ó sì dájú pé ohun tí Ọọ̀ni Ògúnwùsì náà ti ń wá kiri láti ọjọ́ yìí nìyẹn. Àfi kí àwọn tí wọ́n bá ń múra ìjà tí wọ́n sá ń fẹ́ fi ọ̀rọ̀ ẹnu wọn dá wàhálà sílẹ̀ ṣe mẹ̀dọ̀ kí wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá sinmi o, nítorí bí ọmọdé bá fàjọgọ̀dì yóò forí ara ìgbé. Ọláyíwọlá Alága ló ṣàtúpalẹ̀ ìròyìn láti ààfin Aláàfin fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.